Ẹ ǹlẹ́ o gbogbo ilé, ṣé àlàáfíà lẹ́wà? Èmi ọmọ yín náà ni àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Báwo ni gbogbo ilé? Ẹ kú dédé ìwòyí, yóò dára fún yín o, yóò dára fèmí náà. Kí ni Títílọpẹ́ wá fẹ́ sọ lénìí? Nǹkan tí mo fẹ́ sọ náà ni wípé àwọn Yorùbá lọ, wọ́n bọ̀, wọ́n ní òkú kò kí ń fara pamọ́ fún ẹni tó máa sin. Ṣé ìwọ lọ́rẹ̀ẹ́ ni àbí o wà nínú ìgbéyàwó? Ìmọ̀ràn tí wọ́n fẹ́ gbà ẹ́ ni wípé rí dájú wípé àtìyàwó ẹ àti ọkọ ẹ òun sọ fún wọn bó ṣe ń rin ìrìn àjò. Níbikíbi tí o bá lọ, pè wọ́n, ọkọ mi, mo ti débi tí mò ń lọ, ibi báyìí báyìí ni mo dé báyìí. Ìwọ ọkọ, pé ìyàwó ẹ, ìyàwó mi, olólùfẹ́ mi, mo ti débi tí mò ń lọ, àwọn lágbájá báyìí ni mo fẹ́ bá ṣe ètò, àwọn tàmẹ̀dù báyìí ni mò ń bá rìn. Rí dájú wípé o sọ fún àwọn èèyàn bó ṣe ń gbé ìgbésẹ̀. Ọ̀pọ̀ ènìyàn wọ́n máa ń rò wípé mi ò fẹ́ jẹ́ kí ìyàwó mi mọ̀ pé ibi báyìí ni mò ń lọ, mi ò fẹ́ jẹ́ kọ́kọ́ mi mọ̀ wípé ibi báyìí ni mò ń lọ. A ò ní rí ìdààmú nígbà tí jàǹbá bá ṣẹlẹ̀ àbí tí wàhálà bá ṣẹlẹ̀. Nígbà tí ìwọ bá ti sọ fún èèyàn wípé Àbújá ló ń lọ, tó dẹ̀ tí jàǹbá dẹ̀ ṣẹlẹ̀ lÉkòó, ẹnìyàn ọkàn á balẹ̀ wípé ará mi kò sí níbẹ̀ nítorí wípé ibi báyìí ni wọ́n dágbére fún mi. Ìwọ náà kẹ̀dẹ̀rẹ̀, o ní láti ní, ìwọ tó sí nínú ìgbéyàwó, o ní láti ní àwọn ọ̀rẹ́ kan tàbí méjì tí o fi ọkàn tọ́ ní tòótọ́, tó lè máa sọ fún wọn wípé báyìí ni mo ṣe ń rìnrìn mi, ibi báyìí ni mò ń lọ, ibi báyìí ni mo dé, ibi báyìí ni mò ń lọ. Nítorí wípé ayé tí a wà yìí, ayé tí ó le gidi gan ni. Àdúrà tí a dẹ̀ ń gbà sí Ọlọ́run náà ni wípé gbogbo wa pátápátá a ò ní rin àrìnfẹsẹ̀ sí, nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló wà níta bẹ́ẹ̀, a ò mọ ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn. Ọ̀pọ̀ ènìyàn dẹ̀ ni ó wà níta bẹ́ẹ̀ nítorí wípé àwọn gbogbo ọjọ́ ayé wọn àti ṣe jàǹbá fún ọmọlàkejì, òun ni wọ́n wá. Kí a má dẹ̀ bọ́ sí ọwọ́ ènìyàn búburú, òun ni a ṣe ń sọ eléyìí. Bó bá ṣe ń rìnrìn àjò ẹ, rí dájú wípé o jẹ́ kí ọkọ ẹ mọ̀. Bó bá ṣe ń rìnrìn àjò ẹ, rí dájú wípé ìyàwó ẹ ó mọ̀. Nígbà tó jẹ́ wípé ẹni náà ni a fẹ́ sílé, kí ló dé tá máa tọ́jú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, ìyẹn fóònù, tá ní jẹ́ kí ìyàwó wa mọ nǹkan tó ń ṣẹlẹ̀, a ní jẹ́ kí ọkọ wa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn ẹni yìí a dẹ̀ ń rí ìhòòhò wọn, àmọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ó ṣe pàtàkì sí wa. Nígbà tí a bá jẹ́ kí wọ́n mọ ìwọlé ìwòde wa, eléyìí máa jẹ́ kí kó fi wọ́n ní ọkàn balẹ̀ wípé lágbájá báyìí, ibi báyìí ló dágbére fún mi. Kí a sì jẹ́ olótìítọ́ àti olódodo nígbà tí a bá ń sọ eléyìí fún ìyàwó àti ọkọ wa. A ò ní rànìfẹsẹ̀ sí o, a ò sì ní bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Eléyìí ni ìmọ̀ràn tí mo fẹ́ gba ẹ̀yin ọkùnrin àti obìnrin. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Orúkọ mi ni Títílọpẹ́. Ẹ tẹ̀lé mi ní YouTube, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, ní Facebook, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, ní Instagram, Dàda Títílọpẹ́. A ò ní pàdé ayọ̀, ó dìgbà.